Kodin ní ọgọrin èèyàn tó Moribo Lowo Iku Ojiji fún bí bàálù tó ń lọ sí Port Harcourt ṣe déédéé balẹ̀ sí Benin. Ó mà wá ga o, àwọn ajínigbé-agbébọn jí agbófinró ọlọ́pàá kan, èèyàn mẹrin gbé salọ, bèèrè fún ọgọrun kan mílíọnu náírà, 100 million naira owó ìtanràn. Ọwọ́ ọlọ́pàá tẹ̀ o, ó tẹ afurasí ajínigbé kan tó múra bíi oníbàárà ní Kwara. Òfégè ìròyìn ni pé ìjọba ní ká gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí inú ọ̀rá. Àjọ NAFDAC ní ìfòfinde náà sì dúró dìgbí. Ohun tí a mọ̀ nípa àfikún ọmọ ogun tí kò dín ní igba 200 t'Amẹ́ríkà fẹ́ fi ránṣẹ́ sí Nàìjíríà rèé o. Àwọn olùditẹgbajọba yóò fojú winá òfin. Olórí òṣìṣẹ ológun ojú òfurufu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC NNPP Kọminú lórí ìgbésẹ̀ Amẹ́ríkà láti fòfinde kwankwaso lórí ìkọlù sáwọn Kristẹni ní Nàìjíríà. Olori Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Kodin ní ọgọrin èèyàn tó Moribo Lowo Iku Ojiji fún bí bàálù tó ń lọ sí Port Harcourt ṣe déédéé balẹ̀ sí Benin. Orí kó èèyàn tí kò dín ní ọgọrin 80 yọ lọ́wọ́ ikú lọ́jọ́rú Wednesday ọjọ́ 11 oṣù kejì ọdún 2026 bí bàálù tó ń gbé wọn lọ sí Port Harcourt ṣe kojú ìṣòro tó mú kó déédéé balẹ̀ sí Benin. Gẹ́gẹ́ bí àṣegbọ́, ìlú Èkó ní ọkọ̀ bàálù Arik Air Boeing 737-700 náà ti gbéra, ṣùgbọ́n kò lè dé Port Harcourt tó ń lọ tó fi kojú ìṣòro láàrin ọ̀nà. Àpẹẹrẹ tí awakọ̀ bàálù náà rí láti ara ẹ́ńjìnì ọkọ̀ ọ̀hún ló jẹ́ kó pinnu pé ó sàn kí bàálù ọ̀hún balẹ̀ sí pápákọ̀ òfurufú tó wà nítòsí gẹ́gẹ́ bí òfin ìrìnnà òfurufú ju kó tẹ̀síwájú nínú ìrìn àjò náà lọ. Agbẹnusọ iléeṣẹ́ ọkọ̀ òfurufú náà Bánjí Ọlá ṣàlàyé pé bàálù náà ń lọ sí Port Harcourt lásìkò tí ikọ̀ tó ń ṣàkóso rẹ̀ ṣàkíyèsí nǹkan kan láti apá òsì ẹ́ńjìnì rẹ̀ láti dènà ìjàmbá tó lè ṣokùnfà ikú ọ̀pọ̀ èrò inú bàálù náà ló mú awakọ̀ náà darí ọkọ̀ gba Benin tó sì lọ balẹ̀ sí pápákọ̀ òfurufú wọn. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, kò sẹ́ni tó farapa nínú àwọn èrò ọkọ̀ náà tó jẹ́ ọgọ́rin, gbogbo wọn ni wọ́n sọ̀kalẹ̀ láyọ̀. Bákan náà ló ní ètò ti wà láti kó àwọn èrò ọkọ̀ tó ń lọ sí Port Harcourt náà lọ sí ibùdó wọn. Wọ́n wá tọrọ àforíjì fún ohun tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú àlàyé pé àlàáfíà àwọn èèyàn náà ló jẹ àwọn lógún jùlọ. Nínú ọ̀rọ̀ àjọ tó ń rí sí ààbò àti ìwádìí ní Nàìjíríà, Nigeria Safety Investigation Bureau NSIB, wọ́n ní ikọ̀ tó ń darí bàálù náà tètè gbé ìgbésẹ̀ tó lè dènà ìjàmbá nípa dídarí ọkọ̀ yìí gba Benin. Adarí ẹ̀ka ìkéde NSIB Bímbọ́ Ọládèjì sọ pé ìṣòro kan ló bá ẹ́ńjìnì ọkọ̀ náà lórí ìrìn. Ó fi kún pé ìwádìí ń tẹ̀síwájú lórí ohun tó ṣẹlẹ̀ sí ọkọ̀ bàálù náà. NSIB sì ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń rí sí ìrìn àjò òfurufú ní Nàìjíríà, ìyẹn Nigerian Civil Aviation Authority NCAA, iléeṣẹ́ Arik Air àti àwọn tọ́rọ̀ kàn lórí ìṣẹ̀lẹ̀ yìí láti mọ ohun tó fà á. Àbọ̀ ìwádìí náà yóò jáde láàrin 30 ọjọ́ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin ICAO Annex 13. Àbọ̀ ìwádìí tó kángun yóò sì jáde lẹ́yìn ìwádìí náà gẹ́gẹ́ bí Ọládèjì ṣe wí. Ó mà wá ga o, àwọn ajínigbé-agbébọn jí agbófinró ọlọ́pàá kan àti èèyàn mẹrin gbé salọ, béèrè fún ọgọrun kan mílíọnu náírà, 100 million naira owó ìtanràn. Ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa ti polúkúmuṣu, àfi kélédùn ọbásà máa fi sọ rẹ̀ sọ wà. Èèyàn 5 tó fi mọ́ ọlọ́pàá kan ló jẹ́ jíjí gbé salọ lágbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ nípasẹ̀ àwọn ajínigbé ní àkókò Ẹdó lápá ẹkùn àríwá Ẹdó nípínlẹ̀ Ẹdó lọ́jọ́ 8 oṣù kejì February 8, 2026. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi ṣọwọ́ sáwọn akọ̀ròyìn lọ́jọ́rú Wednesday, olùdarí àpapọ̀ fún ẹgbẹ́ ìdàgbàsókè àwọn èèyàn àkókò Ẹdó, Bọ̀dé Ẹkúndayọ̀ sọ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé àkọ́kọ́ náà wáyé lọ́gbà ilé ìtọ́jú Makeke Community Health Center níbi tí àwọn ajínigbé-agbébọn ti jí Tọ́pẹ́ Orílóyè, akẹ́kọ̀ọ́bìnrin iléèwé girama, àti Samuel Ilésanmi, ẹni tó gbé ọmọkùnrin rẹ̀ dìgbàdìgbà lọ́gbà ilé ìtọ́jú náà pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹkúndayọ̀ tún sọ wípé àwọn ikọ̀ ajínigbé-agbébọn náà ló ṣe bẹ́ẹ̀ ya wọ ilégbèé agbófinró ọlọ́pàá tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Ọbánúwà láti Umoga ní àkókò Ẹdó tí wọ́n sì jí òun, ìyàwó àti àwọn ọmọ rẹ̀ gbé sálọ. Nígbà tó yá,
ni wọ́n yọ̀ǹda ìyàwó rẹ̀ láti lọ ṣètò owó ìtanràn tí wọ́n ó fi tú ọkọ àti ọmọbìnrin rẹ̀ sílẹ̀. Ó sọ wípé àwọn ajínigbé agbébọn náà tó jí Orílóyè àti Ilésanmí ti kọ́kọ́ kàn sí àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n sì ń béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira fún àwọn méjèèjì. Ẹkúndayọ̀ sọ pé gbàrà tí ìròyìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé dé etí gbọ́ ìlú náà níṣe làwọn ọdẹ àtàwọn fijilantè ìlú Màkéké náà mórí wọnú aginjù lọ gbọn inú igbó aginjù náà yẹbẹyẹbẹ títí ọjọ́ kejì, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn ló já sí pàbó. Ó fi kún pé ẹ̀wẹ̀ àwọn ajínigbé agbébọn náà pè ní ìrọ̀lẹ́ ọjọ́ kẹsàn-án oṣù kejì February 9 láti béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira owó ìtanràn kí wọ́n tó lè tú Tọ́pẹ́ Orílóyè àti Samuel Ilésanmí sílẹ̀. Ó sọ wípé ẹgbẹ́ ìdàgbàsókè àwọn èèyàn Àkókò Ẹdó tó ń ké sí ìjọba ìpínlẹ̀ Ẹdó àti ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ àti ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ní kànmọ́nkóbo. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó Ìnà Ikọ̀ Edem fìdí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní Màkéké náà múlẹ̀. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀daràn náà ti jẹ́ nínáwọ́ gan. Ikọ̀ Edem ní ìwádìí ìfimúfínlẹ̀ ń lọ lábẹ́lẹ̀ lójúnà láti náwọ́ gan àwọn afurasí yòókù. Ó fi kún pé ìgbésẹ̀ ìgbìyànjú ti jẹ́ gbígbé láti dóòlà àwọn olùfarakásá náà. A ó rántí pé lọ́jọ́ kẹsàn-án oṣù kìíní January 9 ní àwọn ajínigbé agbébọn jí àwọn ọmọ bíbí ìlú Ìmógà gbé sálọ lásìkò tí wọ́n wọ̀ sí ilé ìtura Stay Boy Hotel ní Ìmógà Ìbìlò, níbi tí onílé ìtura gan tó tún jẹ́ ọmọ bíbí ìlú Ìmógà ti jẹ́ jíjí gbé sálọ bákan náà pẹ̀lú àwọn àlejò. Ẹ̀wẹ̀ lọ́jọ́ kọkànlá oṣù kìíní January 11 làwọn agbébọn náà béèrè fún ọgọ́rùn-ún mílíọ̀nù náírà 100 million naira fún owó ìtúsílẹ̀ àwọn olùfarakásá. Lẹ́yìn ìdúnàdúrà wọ́n dín owó ìtanràn náà kù sí 70 mílíọ̀nù náírà 70 million naira àti sí 40 mílíọ̀nù náírà 40 million naira lẹ́yìn ọ̀rẹ̀yìn. Ọjọ́ kẹrìndínlógún oṣù kìíní làwọn ajínigbé agbébọn náà dúnkòokò pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní pa àwọn olùfarakásá tí wọ́n jí gbé tó wà lákàtà wọn tí wọn ò bá sanwó ìtanràn náà. Ẹ̀wẹ̀ àwọn olùfarakásá náà padà jẹ́ títú sílẹ̀ lẹ́yìn tí wọ́n san owó ìtanràn tí wọn kò fi iye rẹ̀ léde síta. Ọwọ́ ọlọ́pàá tẹ̀ o, ó tẹ afurasí ajínigbé kan tó múra bíi oníbàárà ní Kwara. Ọwọ́ síkùn àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti tẹ afurasí ajínigbé kan tí ó ń ṣe bí ẹni pé oníbàárà ni òun ní ìlú Ìgbàjà àti ìlú Ọláyínká ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara ní ọwọ́ ti tẹ ẹni ibi náà. Àwọn ìlú méjèèjì ọ̀hún ló wà ní ìtòsí ìlú Babanla àti Òkè Ọdẹ tí ìjínigbé àti ìpànìyàn ti jingiri lọ́dún tó kọjá. Ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2026 ní ìròyìn gba orí ayélujára kan wípé àwọn ọlọ́pàá Kwara náwó gan afurasí ọ̀hún tó ń ṣe bíi oníbàárà láàrin ìlú. Lẹ́yìn tí ọwọ́ ìyá dùn ló jẹ́wọ́ ibi tí àwọn yòókù rẹ̀ farapamọ́ sí. Lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí láti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ọlọ́pàá kan tí wọn ò fẹ́ kí orúkọ rẹ̀ jáde nítorí ààbò iṣẹ́ rẹ̀ sọ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé. Ó sọ pé ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tí àwọn ti mú afurasí náà tó ń ṣe bí oníbàárà kó tó ṣe atọ́nà bí àwọn ṣe rí àwọn yòókù rẹ̀ mú. Ìlú Ìgbàjà ni wọ́n ti rí i tó múra bí oníbàárà, ṣùgbọ́n ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó ló dá a mọ̀ gẹ́gẹ́ bí agbódegbà fún àwọn ajínigbé tó sì tú láṣìírí. Afurasí náà kò mọ̀ wípé ojú ti wà lára òun láti ẹ̀yìn wá. Lẹ́yìn ìgbà tí wọ́n mú un tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí ló jẹ́wọ́ pé bí ìjọba ṣe ń gbéná wojú àwọn ní àwọn àbẹ́tẹ̀ àwọn ló mú kí àwọn fọ́n sí ìgboro. Ṣáájú ni ìjọba ti fọ́n àwọn ọmọ ogun sí inú igbó pàápàá jùlọ ní àwọn ibùba wọn tí wọ́n wà ní Bàbáṣàngó àti Òró Àgò láti lé wọn jìnnà réré sí ìpínlẹ̀ Kwara. Ọlọ́pàá náà ṣàlàyé pé àwọn tí ọwọ́ tẹ̀ pọ̀ ṣùgbọ́n òun ò lè sọ bóyá gbogbo wọn ni ajínigbé báyìí tí ìwádìí ń lọ lọ́wọ́. Ó fi kún pé àwọn yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ní Kwara títí dé Àbújá láti rí àrídájú ìṣẹ̀lẹ̀ náà. Ó sọ pé lọ́gán tí ìwádìí bá ti parí ni àwọn tó jẹ̀bi ọ̀rọ̀ náà yóò fojú ba ilé ẹjọ́. Òfégè ìròyìn ni pé ìjọba ní ká gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí inú ọ̀rá. Àjọ NAFDAC ní ìfòfinde náà sì dúró dìgbì.
Àjọ NAFDAC tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn ti da òfégè ìròyìn àti ìròyìn ìṣinilọ́nà tó gba ìgboro kan nù bí omi ìsanwó tó ní pé ìjọba àpapọ̀ ti pàṣẹ pé kí òun gbẹ́sẹ̀ kúrò lórí ìfòfinde ọtí inú ọ̀rá àtàwọn ọtí inú ike kéékèèké tó kéré sí 200 ml. Àtẹ̀jáde náà ló jẹ́ gbígbé jáde síta lówùúrọ̀ ọjọ́bọ̀ Thursday tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ olùdarí ọ̀gá àgbà fàjọ NAFDAC sọ wípé kò sí ohun tó jọmọ́ irúfẹ́ àṣẹ tàbí ìtọ́ni bẹ́ẹ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ó tẹnumọ́ pé òfin ìfòfinde ọtí inú ọ̀rá náà sì dúró dìgbídìgbí. Àjọ NAFDAC ṣàpèjúwe ìròyìn tó gba ìgboro kan náà gẹ́gẹ́ bí òfégè irọ́ lásán. Ìròyìn náà sì ti ọ̀dọ̀ ìjọba jáde. Ó tẹnumọ́ pé òun sì ń ṣiṣẹ́ níbàámu pẹ̀lú òfin àgbékalẹ̀ àti ìlànà àṣẹ ìtọ́ni ìjọba àpapọ̀. Àtẹ̀jáde náà wípé àjọ náà kò fìgbà kan gba ìtọ́ni kankan láti gbẹ́sẹ̀ kúrò lórí òfin ìfòfinde ní ti ọtí inú ọ̀rá àtàwọn ògógóró ọtí inú ike kéékèèké. Àjọ náà jẹ́ kó di mímọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ọjà ọtí inú ọ̀rá àti ọtí inú ike kéékèèké tó kéré sí 200 ml kúrò ní àwọn iléeṣẹ́ tó ń pèsè rẹ̀ jáde síta gẹ́gẹ́ bí ọ̀kan lára ìgbésẹ̀ ìfòfinde tó ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí àjọ NAFDAC ṣe wí, àwọn iléeṣẹ́ míì tó ń pèsè ọtí inú ọ̀rá náà ti ń tẹ̀lé àṣẹ òfin náà nípa fífòpin sí àwọn ọtí inú ọ̀rá tí wọ́n ń pèsè ìjáde síta náà nípa mímọ̀ pé ìgbésẹ̀ náà wáyé lójúnà láti dènà àwọn ọmọdé láti má ṣe ní àǹfààní sí àwọn ọtí inú ọ̀rá tàbí ògógóró. Àjọ náà ló ti kọ́kọ́ jẹ́ kó di mímọ̀ pé ìdá 50 àwọn ọmọdé àtàwọn ọmọ kéékèèké ló ń ṣe bẹ́ẹ̀ gbẹnu sí àwọn ọtí inú ọ̀rá àti ògógóró inú ike kéékèèké èyí tó ṣokùnfà ìgbésẹ̀ ìfòfinde náà. Àjọ NAFDAC tẹnumọ́ ìfarajìn rẹ̀ nípa dídáàbòbò mímójútó ètò ìlera aráàlú àti láti tẹ̀lé òfin ìlànà àti láti fẹsẹ̀ òfin ìlànà ìjọba múlẹ̀ nípa kíkó àkóyawọ́ láì figbákanbọ̀kan nínú àti níbàámu pẹ̀lú òfin náà. Àjọ náà wá ṣèkìlọ̀ tako pínpín àwọn ìròyìn òfégè tó jìnnà sóòótọ́ káàkiri èyí tó lè ṣì àwọn aráàlú lọ́nà nípa òfin ìlànà ìjọba. Ó pàrọwà fún àwọn aráàlú, iléeṣẹ́, àwọn àwòrò-ṣàṣà májòbàjẹ́ ìlú àtàwọn iléeṣẹ́ ìròyìn láti máa fẹsẹ̀ ìròyìn òtítọ́ múlẹ̀ nípasẹ̀ èyí tó bá ti ọ̀dọ̀ àwọn àjọ tàbí ti ìjọba jáde síta ṣáájú kí wọ́n tó gbé ohunkóhun síta. Ohun tí a mọ̀ nípa àfikún ọmọ ogun tí kò dín ní 200 t'Amẹ́ríkà fẹ́ fi ránṣẹ́ sí Nàìjíríà rèé o. Orílẹ̀-èdè Amẹ́ríkà ti kéde pé òun ṣetán láti ṣe àfikún ọmọ ogun tí kò dín ní 200 ránṣẹ́ sí Nàìjíríà lójúnà àti ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti ṣẹ́gun àwọn ìṣòro ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè náà. Tẹ́ ò bá gbàgbé, ṣáájú ni ìkéde kan ti wáyé láti Amẹ́ríkà pé òun yóò fi ọmọ ogun ránṣẹ́ sílẹ̀ yìí tí ọ̀gágun Samuel Huber tí ó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ààbò ní Nàìjíríà sì fìdí ẹ̀ múlẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gágun Huber ṣe wí, ó ní látàrí ìbéèrè ìjọba Nàìjíríà àti ohun tí ìgbìmọ̀ àpapọ̀ Nàìjíríà àti US jọ sọ, orílẹ̀-èdè Amẹ́ríkà ti fi ikọ̀ ológun kan ránṣẹ́ láti ṣe ìrànwọ́ fáwọn ológun Nàìjíríà nípa lílo irinṣẹ́ ogun. Bẹ́ẹ̀ ni wọn yóò tún fún wọn nímọ̀ràn tó yẹ. Àwọn ológun náà kò ní lọ sójú ogun, bẹ́ẹ̀ ni wọn kò ní jà lójú ìjà. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn ilẹ̀ Amẹ́ríkà náà ṣe wí, àwọn sọ́jà náà yóò balẹ̀ sí Nàìjíríà lọ́sẹ̀ tó ń bọ̀. Lára iṣẹ́ wọn sì ni láti ran àwọn ológun Nàìjíríà lọ́wọ́ lórí àwọn ìkọlù inú afẹ́fẹ́ àti ti orí ilẹ̀. Pẹ̀lú bí Amẹ́ríkà ṣe fi gbogbo nǹkan yàtọ̀ sí Nàìjíríà tó, orílẹ̀-èdè méjèèjì fẹnukò lórí ọ̀rọ̀ ààbò, wọ́n sì gbé ìgbìmọ̀ àpapọ̀ tí yóò sokùn ààbò lé kalẹ̀. Lóṣù kejìlá ọdún tó kọjá, orílẹ̀-èdè Amẹ́ríkà kọlù ikọ̀ agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam kan nípínlẹ̀ Sokoto, èyí tí ìjọba Nàìjíríà sọ pé òun mọ̀ nípa ẹ̀. Lóṣù kínní ọdún yìí ní ọkọ̀ ojú omi kan kó àwọn nǹkan ìjà ogun wọ Nàìjíríà láti Amẹ́ríkà, èyí tí ìjọba ibẹ̀ sọ pé ó wáyé láti mú àjọṣepọ̀ Nàìjíríà àti Amẹ́ríkà nípọn sí i. Kíkó àwọn ikọ̀ ọmọ ogun wọ Nàìjíríà náà ló tún jẹ́ ọ̀nà mìíràn láti ṣe àfikún ìrànwọ́ ètò ààbò Nàìjíríà. Àwọn olùditẹgbajọba yóò fojú winá òfin. Olórí òṣìṣẹ́ ológun ojú òfuurufú ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí òṣìṣẹ́ ológun ojú òfuurufú ọ̀gágun Sunday Aneke lọ́jọ́rú Wednesday ti kéde pé ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ ológun
tó bá jẹ̀bi ẹ̀sùn ìgbìyànjú láti dìtẹ̀gbàjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe bẹ́ẹ̀ fojú winá kúlúbúsú ata òfin. Aneke ló sọ̀rọ̀ yìí nígbà tó ń bá àwọn ikọ̀ ológun ojú òfurufú àtàwọn ọ̀gágun lẹ́ka iléeṣẹ́ ológun sọ̀rọ̀ níbi ìpàdé kan tó wáyé lólú iléeṣẹ́ ológun ojú òfurufú lólú ìlú ilẹ̀ wa l'Àbújá, èyí tó jẹ́ ìsàmì ọgọ́rùn-ún ọjọ́ àkọ́kọ́ tó ń lò lọ́fíìsì gẹ́gẹ́ bí olùdarí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba tako ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ìwà ìdójútì gbáà tó sì ṣe ní àhín tí kò bójúmu rárá bó ti wù kó mọ̀. Ó tẹnumọ́ pé iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ wa sì jẹ́ olóòótọ́ tó dúró digbí síbẹ̀ sí òfin ilẹ̀ wa àti ìjọba àwarawa tó jẹ́ yíyàn sípò. Ọ̀gágun náà kọ̀rọ̀ ojú sí ìwà ìdìtẹ̀gbàjọba náà nípasẹ̀ àwọn kan tó fẹ́ dojú ìjọba àwarawa dé fipá gba ìjọba. Ó wí pé àwọn aṣeláàbí náà yóò fojú kó kúlúbúsú ata òfin. Olórí òṣìṣẹ́ ológun náà rán àwọn ọ̀gágun létí ojúṣe wọn láti gbé ìṣọ̀kan, ìrẹ́pọ̀ àti ẹ̀kọ́ró lẹ́nu iṣẹ́ wọn, pàápàá jùlọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣe ń dẹ́sẹ̀ wọ àkókò ètò ìdìbò míì. Aneke ní ojúṣe àwọn ni láti dáàbò bo àwọn aláṣẹ ìlú, ìjọba àwarawa. Àjọ akóròyìnjọ nílẹ̀ wa Nàìjíríà NAN jábọ̀ pé ó lé ní 40 àwọn òṣìṣẹ́ ológun àti àwọn aráàlú tó jẹ́ nínáwó gan tí wọ́n lọ́wọ́ nínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba oṣù kẹwàá ọdún tó kọjá, nígbà tí mọ̀lẹ́bí àwọn afurasí kan pè fún ìbojú àánúwò àti ìdájọ́ òdodo. Aneke tún fi ìkọminú rẹ̀ hàn lórí àìṣedéédé tó ń wáyé ní orílẹ̀-èdè Mali, Burkina Faso àti Niger. Ó ṣèkìlọ̀ pé ìtànkálẹ̀ ẹgbẹ́ alákatakítí ẹ̀sìn jihadist lábẹ́ ikọ̀ agbésùnmọ̀mí Islamic State àti Al-Qaeda jẹ́ ìdúnkokò ìdúnmọ̀wúrúmọ̀wúrú mọ́ àwọn orílẹ̀-èdè adúláwọ̀ Áfíríkà tó fi mọ́ Nàìjíríà. Ó fi kún pé àwọn ò ní dójú ti àwọn ọmọ Nàìjíríà, ojúṣe àwọn ni láti dáàbò bo orílẹ̀-èdè àpapọ̀. Ẹgbẹ́ òṣèlú APC NNPP Kọminú lórí ìgbésẹ̀ Amẹ́ríkà láti fòfin de kwankwaso lórí ìkọlù sáwọn Kristẹni ní Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC àti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP ti ní àwọn kò faramọ́ ìgbésẹ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà láti fòfin de físà àti gbígbé ẹsẹ̀ lé àwọn ohun ìní gómìnà tẹ́lẹ̀ rí fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso àti ẹgbẹ́ Mayetti Allah Cattle Breeders Association lórí ẹ̀sùn pé wọ́n ń tàpá sófin ẹ̀sìn ní Nàìjíríà. Ẹgbẹ́ òṣèlú APC bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ náà pé ẹ̀sùn lásán ni wọ́n fi kan Kwankwaso tí kò sì tó láti dènà rẹ̀ rìn sí ibi tó bá wù ú àyàfi tí wọ́n bá ṣe ìwádìí rẹ̀ tí ilé ẹjọ́ sì fìdí rẹ̀ múlẹ̀ pé ó jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim nínú ìròyìn iléeṣẹ́ The Punch júwe orílẹ̀-èdè Amẹ́ríkà bíi àmì ìṣèjọba àwarawa tí kò sì yẹ láti máa gbé ìgbésẹ̀ lórí àhesọ ọ̀rọ̀ lásán. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú NNPP júwe ìgbésẹ̀ àwọn aṣòfin Amẹ́ríkà náà bí ìbanilórúkọjẹ́ fún adarí àpapọ̀ ẹgbẹ́ wọn. Níbi àpérò kan tí ẹgbẹ́ náà ṣe nílùú Àbújá lọ́jọ́rú Wednesday sọ pé ohun ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn láti rí i pé Amẹ́ríkà fi orúkọ Kwankwaso sára àwọn tí wọ́n fẹ́ fi òfin dè. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú NNPP Ládìpọ̀ Johnson sọ pé àwọn rí ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí títẹ̀ ẹ̀tọ́ ẹni tí kò ní ìbáṣepọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn mọ́lẹ̀. Ó ní gbogbo bí Kwankwaso ṣe lo ìgbé ayé rẹ̀ ní àwọn èèyàn lè rí nítorí ó hàn gbangba àti pé ó yẹ láti ṣe ìwádìí rẹ̀ kí wọ́n tó máa gbé ìròyìn jáde nípa rẹ̀. Ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2026 yìí ní aṣòfin ilẹ̀ Amẹ́ríkà Riley Moore kéde lójú òpó Twitter rẹ̀ pé òun àtàwọn akẹgbẹ́ òun bíi Chris Smith, Brian Mast àti Bill Uzenga ti gbé àbá kan dìde láti kojú bí wọ́n ṣe ń pa àwọn ọmọlẹ́yìn Kristi ní Nàìjíríà. Nínú àbá ọ̀hún làwọn aṣòfin náà ti ń béèrè pé kí ìjọba Amẹ́ríkà kéde àwọn alájàngbìlà ikọ̀ Fúlàní gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí àgbáyé. Bákan náà ni wọ́n pè fún fífi òfin de físà àti gbígbẹ́sẹ̀ lé dúkìá àwọn èèyàn ọ̀hún tó fi mọ́ iléeṣẹ́ tí wọ́n bá ti kẹ́fín pé ó lọ́wọ́ lórí gbígbógun ti àwọn ẹlẹ́sìn kan ní Nàìjíríà. Lára àwọn tí wọ́n kéde pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ìkọlù tí wọ́n ń ṣe sáwọn Kristẹni ní gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí ọ̀hún Rabiu Kwankwaso àtàwọn míì pẹ̀lú ẹgbẹ́ Mayetti Allah Cattle Breeders Association of Nigeria. Àbá náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nigerian Religious Freedom and Accountability Act of 2026 HR 7457 ní èròǹgbà wá pé yóò mú àlékún bá bí Amẹ́ríkà
yóò ṣe kọjú ìjà sáwọn tí ìgbàgbọ́ wà pé wọ́n ń gbógun ti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Àwọn aṣòfin náà sọ nínú àbá ọ̀hún pé Nàìjíríà ló ń ṣokùnfà ikú ìdá 72 àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ìwádìí Open Doors 2026 Watch List ṣe fi hàn. Wọ́n ní láti ọdún 2009 àwọn kìrìsìtẹ́nì tó ti pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ ìkọlù àwọn Boko Haram, ISWAP àti ikọ̀ alájàngílà Fúlàní ti tó 50,000 sí 125,000 tí ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ṣèkọlù sí sì ti lé ní 19,000. Àmọ́ ìjọba Nàìjíríà jiyàn pé àwọn ọmọlẹ́yìn Kristi nìkan kọ́ làwọn agbésùnmọ̀mí ń ṣe ìkọlù sí ní Nàìjíríà, tí wọ́n sì sọ pé gbogbo èèyàn làwọn agbébọn agbésùnmọ̀mí ń kọlù láì fi ẹ̀sìn tàbí ẹ̀yà ṣe. Lára ohun tí àbá náà ń béèrè fún ni pé kí ìjọba Amẹ́ríkà lo gbogbo ohun tó wà ní ìkápá rẹ̀ láti rí i pé ìjọba Nàìjíríà fòpin sí ìpànìyàn àti pípa àwọn ẹlẹ́sìn kan tó ń wáyé, dídáàbòbò àwọn ọmọlẹ́yìn Kristi àtàwọn ẹlẹ́sìn míì táwọn agbébọn dojú ìjà kọ, kí wọ́n sì rí dájú pé gbogbo èèyàn ní ìpele lè ṣe ẹ̀sìn tó bá wù wọ́n àti pé gbogbo àwọn tó wà lẹ́wọ̀n látàrí ẹ̀sìn gba ìtúsílẹ̀. Kí ìjọba Amẹ́ríkà pẹ̀lú àjọṣepọ̀ ìjọba Nàìjíríà pèsè ohun amáyédẹrùn fáwọn ìpínlẹ̀ tó wà ní àárín gbùngbùn tí ìkọlù náà ti ń wáyé. Kí ìjọba Amẹ́ríkà sì fòfin de àwọn tó ń lọ́wọ́ tàbí ṣe àtìlẹ́yìn nínú ìkọlù lórí ẹ̀sìn tàbí kí wọ́n sọ ìdí tí wọn kò ṣe fòfin de àwọn ẹni náà fún ilé aṣòfin. Kí Amẹ́ríkà ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba Nàìjíríà láti gbéná ìjà kojú àwọn ará ilẹ̀ China tó ń wakùsà lọ́nà àìtọ́, kí wọ́n sì dènà wọn láti máa san owó fáwọn Fúlàní alájàngílà fún ààbò lórí iṣẹ́ wọn. Ẹ gbọ́ titun o, ẹ̀wọ̀n oṣù 6 ló wà fún ẹnikẹ́ni tó bá fi owó ṣe òdòdó ìfẹ́. Báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN ló gbé òfin tuntun náà kalẹ̀. Dátì ẹ̀ mọ̀ ní báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN fi ṣe ní ìmúrasílẹ̀ fún àyájọ́ olólùfẹ́ tọdún yìí. Bí àyájọ́ olólùfẹ́ tí a mọ̀ sí Valentine ṣe ń súnmọ́, báńkì àgbà ilẹ̀ Nàìjíríà CBN ti fi òfin de àwọn èèyàn láti má ṣe fi owó náírà ṣe òdòdó ìfẹ́. Bí ẹnikẹ́ni bá ta ṣàgẹ̀rẹ̀ sí òfin yìí, bí CBN ṣe wí, ẹ̀wọ̀n oṣù 6 ni onítọ̀hún yóò fi gbára. Ìròyìn tó gba orí ayélujára kan lọ́jọ́ Thursday náà ṣàlàyé pé ìjìyà tó wà fún àwọn tó bá tàbùkù owó náírà nípa níná lójú agbo náà ló wà fún ẹni tó bá fi owó ṣe òdòdó ìfẹ́ láti fi tọrẹ fún olólùfẹ́ rẹ̀. Bákan náà ni wọ́n fi kún un pé fífi owó ṣe òdòdó ìfẹ́ túmọ̀ sí fífi àbùkù kan náírà. Ẹ̀sùn kan náà sì ni pẹ̀lú ẹni tó bá rún owó tó tà á fún ẹlòmíì àti ẹni tó kọ nǹkan sí lára yóò jẹ́jọ́ rẹ̀. Lábẹ́ òfin báńkì àgbà ilẹ̀ Nàìjíríà, ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó ń ṣe owó náírà bí kò ṣe yẹ yóò ṣẹ̀wọ̀n oṣù 6 ó kéré tán, tàbí kó san ẹgbẹ̀rún lọ́nà 50 náírà 50,000 naira owó ìtanràn. Báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN rọ àwọn ọmọ Nàìjíríà láti dáàbò tó péye bo owó náírà níbi gbogbo, kí wọ́n sì fi ẹjọ́ ẹni tó bá ń fi àbùkù kan owó náà sùn kí ìyà tó tọ́ lè jẹ àwọn arúfin. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láìpẹ́ yìí ni báńkì àgbà orílẹ̀-èdè Kenya náà fi òfin de fífi owó ṣe ẹ̀bùn òdòdó ìfẹ́. Ẹ̀wọ̀n ọdún 7 ni wọ́n là kalẹ̀ fún ẹni tó bá tàpá sófin náà. Àmọ́ látìgbà tí òfin náà ti jáde ni èrò aráàlú ti sọ̀rọ̀ lórí rẹ̀. Báwọn obìnrin ṣe ń sọ pé àwọn ni òfin náà yóò pa lára, ni àwọn ọkùnrin sọ pé ó kúkú dáa bẹ́ẹ̀. Àwíjàre àwọn obìnrin tó ti ń gba owó gẹ́gẹ́ bí òdòdó ìfẹ́ tẹ́lẹ̀ ni pé àwọn kò ṣẹ̀ṣẹ̀ máa gbà á lọ́wọ́ olólùfẹ́ àwọn. Wọ́n ní lásìkò ọjọ́ ìbí tàbí ìjáde ìfẹ́ lásán, ọkùnrin gidi tó bá fẹ́ràn obìnrin rẹ̀ yóò tó owó jọ, yóò fi ṣe ẹ̀bùn ìfẹ́ tí obìnrin náà yóò sì mọ rírì rẹ̀, tí yóò sì fi ìfẹ́ hàn sí ọkùnrin náà ju ti tẹ́lẹ̀ lọ. Bí àyájọ́ olólùfẹ́ ṣe wá kù ọjọ́ 2 táwọn sì fọkàn sí ẹ̀bùn òdòdó olówó rẹpẹtẹ yìí, wọ́n ní bí ẹni tó sọ ìrètí àwọn di òfo ní òfin tí CBN ṣe. Ṣùgbọ́n àwọn ọkùnrin ní tí wọ́n sọ pé kò ṣe dìgbà tí àwọn bá to owó rẹpẹtẹ pọ̀ bí ẹ̀bùn káwọn tó fìfẹ́ hàn sí obìnrin tí ọkàn àwọn fẹ́. Wọ́n ní kò yẹ kí èèyàn fi àbùkù kan náírà bí báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN ṣe sọ.
àwọn ọkùnrin sọ pé èèyàn lè ra fúláwà tòótọ́ kó fún olólùfẹ́ ẹ̀ lọ́jọ́ àyájọ́ olólùfẹ́ ìyẹn Valentine. Ó lè ra ẹ̀bùn míì ó sì lè kó owó fún un kó fi ra ohun tó bá wù ú. Dandan kọ́ ni ẹ̀bùn ìfẹ́ aláfọwọ́ṣe jàre. Bẹ́ẹ̀ ni wọ́n ní kò sí òfin tó ní ọkùnrin nìkan ni kó sà máa fún obìnrin lẹ́bùn. Bí obìnrin náà bá ṣe bẹ́ẹ̀ fọkùnrin kò burú.